ọ̀bọ tó ń gbọ́ tẹ̀lé ẹ ní ìsinyìí married man tó ń gbọ́ tẹ̀lé I want to marry you I want you to be my second wife lóyún fún mi ó ti gbọ̀n tẹ̀lé ìyáálé ẹ̀ náà rí ńgbà náà ìyàwó tó wà nínú ilé tiẹ̀ náà ó ti gbọ̀n tẹ̀lé lẹ́yìn nígbà kan rí bó ṣe ń gbọ̀n tẹ̀lé wọ̀ náà iṣẹ́ ọkùnrin nìyẹn ó ti wá gbọ̀n tẹ̀lé lẹ́yìn yẹn kó o fẹ́ òun nìyẹn my dear sọ fún pé kó wá sanwó orí ẹ̀ kó fẹ́ Nisu lọ́kà ní kó fẹ́ Nisu lọ́kà tó o bá kàn lọ lóyún fún tó ìyàwó sàárà mistake ló máa jẹ́nu ayé ẹ̀ nígbà tí wàhálà ìgbéyàwó bá dé kò sí ìgbéyàwó tí ò kì í ní wàhálà ó máa fi ẹ̀lẹ̀ náwó kan lága ní ìyàwó ní ẹ̀gán lè má ṣe nǹkan kan sí ibi gbogbo àwọn ọkùnrin wọn níwà burúkú tiwọn náà lọ́wọ́ tó bá ti wá rí pé òun lè tolerate ìwà burúkú òun bóyá òun complain nǹkan tí ìyàwó lè rò kí n complain fún á padà lọ́bẹ̀ á wá fi wọ́lẹ̀ tó fẹ́ Nisu lọ́kà ni àmọ́ tó kó bẹ́ẹ̀ ti dé fẹ́ Nisu lọ́kà ẹ̀jọ̀ tolerate ẹ̀ ni tó ló ti fi ẹ̀ normal Nisu lọ́kà yẹn ẹ lọ hold ẹ̀ tight ọwọ́ mọ́ because it's very very important ìwọ ṣáà wà ń bí kan náà mi fẹ́ kí ìyáálé ẹ mọ̀ òbí kìíní òbí kejì òbí kẹta dèdèrè díróbó njó tí ẹni bá ti wá mọ̀ á ní òkú fìyàwó hàn òun yóò lọ́ọ̀kì nǹkan rẹ̀ pa ní bí nǹkan rẹ̀ ni kì í ṣe nǹkan tiẹ̀ náà side chick ní ẹ̀ náà ó ní bímọ 3 fọkùnrin side chick ní ẹ̀ ó ní ọmọ kò níyàwó sílé ó wá fẹ́ pamọ́ síbi kan òun bí kìíní òun bí kejì òun bí kẹta ẹbí ọkọ kọ́kọ́ ò mọ̀ ẹ́ kẹ́bí ọkọ mọ̀yàn kọ́ ní tiẹ̀ kọ́ ní issue tó fẹ́ kọ́ sọ̀wọ́ orí ẹ̀ ni ẹ wá ń sunkúnnú DM mi ó ti bímọ 2 fún kò rí tèmi rẹ̀ mọ́ ìyáálé rẹ̀ jẹ́ kó rí mi mọ́ ajé orí ẹ̀ ọmọ kọ́ dẹ̀ lòun ajé orí ẹ̀ ẹ fẹ́ lọ sọ̀rọ̀ ogún ẹ̀ mọ̀ pé ẹ̀rẹ̀bẹ̀ orogún easy ajé orí ẹ̀ ọmọ ọlọ́mọ ajé ẹ̀ bá tòun jẹ́ wọ́n bí tí brain ò bá ti gbé àwọn nǹkan tó wà níbi kéèyàn jẹ́ ìyàwó kejì má lọ ṣe ìyàwó kejì o ẹ má disturb àwọn mọ́nu DM àǹtí ṣeun wọ́n sọ pé mi ni mo ṣe kíní kan àǹtí ṣeun ọmọ ìyáálé mi ò tẹ̀rẹ̀ nígbà tó bí tẹ̀ ó yẹ di wọ́n wá lé mi ni ó mọ̀ tẹ́tẹ̀lẹ̀ ni orogún ló máa ń ṣe orogún nǹkan tó rí bọ́wẹ́ pọ̀ lọ́dọ̀ ṣẹlẹ̀ sí wọ́n ní ìyáálé rẹ̀ náà ni bó ṣe wà náà nù orogún ni máa ń ṣe orogún so tí brain ò bá ti wá gbé so wá rí pé ẹdíkẹ́ sáré sọ̀rọ̀ nǹkan fún yín tí nǹkan bá ṣẹlẹ̀ sí ẹ wọ́n ní ìyáálé rẹ̀ ni tó tí kò pọ̀ tẹ̀ fẹ́ Nisu lọ́kà wọ́n ní ìyáálé rẹ̀ ni wọ́n ní ìyáálé ẹ̀ ní àwọn kan sọ pé Ọlọ́run mú wọn ló ṣe lọ fẹ́ tó níyàwó lé upper hand tí ìyáálé ní nìyẹn kí ìyáálé sí ẹ kó o mọ̀ bímọ kí ìyáálé máa pàjẹ́ pínpín nǹkan tó máa sọ ni wípé kí ló náà lọ ṣe ń bẹ̀ olójú kòkòrò lè ní ó lọ fọ́kọ lọ́kọ sórí bẹ́ẹ̀ àmọ́ tí ó pé bí ọmọ ìyáálé tiẹ̀ ló ń ṣe pínpín wọ́n ní ó ti wá balẹ̀ jẹ́ ó sì mọ́ ń pa ẹ̀ ṣé brain ẹ gbé so lè sun so a ní tó bá ti ń gbàdúrà 10 sẹ́ tó bá jẹ́ ìyàwó kejì tó bá ti ń gbàdúrà 10 ó gba 5 fún ìyáálé rẹ̀ àtàwọn ọmọ ẹ̀ kí nǹkan kò gbọdọ̀ ṣe wọ́n torí bó bá ṣe wọ́n ní ìwọ ni wọ́n ní ìwọ ni ìyẹn kò gbọdọ̀ ṣe ìyáálé rẹ̀ bọ́kọ yìí bá tún wá ṣe ní bá tún wá sọkọ yín táìmù yẹn wọ́n ló ti lọ fọ́ tí ó ti pa àwọn àlè ìyàwó ẹ̀ ló pa ìyáálé ló jẹ́ mú nǹkan rẹ̀ ló fi nǹkan rẹ̀ lánàá so ṣé brain yẹn lè gbé tí ó wà tún lè gbá àwọn nǹkan wọ̀nyí má try ẹ̀ gbọ́dọ̀ ṣe ìyàwó kejì ó sì lè dé bẹ́tọ̀ kí ìyáálé wò pé ìwọ fẹ́ bá mi pọ́ ọkọ mi kó lọ́ọ̀kì nǹkan ẹ̀ pa kọ́kọ́ máa rí ẹbí ìgbẹ́ tí ó lè sùkú sọ́dọ̀ lọ́rùn lóru torí mọ̀ pé lè má lówó fi ṣoògùn most of them single mother ní already tẹ́lẹ̀ 2 3 already báwo lè ṣe afẹ́ ṣe ṣòro rówó ṣoògùn tó bá rówó ṣoògùn tí ẹ̀ ṣé rúmi ní ìsìnkà ní kí wọ́n máa fowó ṣoògùn àwọn ọmọ tí ń tíra sọdún fáwọn ọmọ mi so ti yé yín báwọn so bó ṣe jẹ́ nìyẹn èyí tẹ́jọba sábẹ́ comment section mi tẹ́ wá ń sọ rubbish wípé àǹtí ṣeun nonsense lẹ́ ń sọ yẹn kí ní nǹkan lẹ́ ń sọ yẹn wo ìwọ tó wọnú DM mi yẹn mo rí mẹ́sẹ̀jì ẹ o mi tí fún ẹ léṣe wo ilé tí mo wà sí network jẹ́gídé bí tí network wà ó máa gbóòórùn ààrẹ ó máa gbóòórùn ààrẹ bẹ́ẹ̀ mi mo kó bẹ́ẹ̀ kọ́kọ́ ẹ fẹ́yàwó lé ẹ bẹ́ẹ̀ mi ni mo kó bẹ́ẹ̀ òye máa wà bí ìdìbò ní bí nǹkan tó wá kọ́ ní comment section mi kọ́kọ́ má fẹ́yàwó lé Desperado